ọ̀rẹ́ mi ní ọ́. ẹ kìlọ̀ fún Àlàní. ọ̀rẹ́ mi ní ọ́. bàbá wa ni ẹ̀gbọ́n wa ni aṣíwájú wa ni. ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen kì í sọ̀rọ̀ tó yẹ ká mọ bára wa jà lé lórí. gbogbo abẹ́lẹ́kún sunkún ẹ lọ gbẹ́nu dákẹ́. gbogbo gbọ̀rọ̀ mi dẹlẹ́rù gbogbo agbọ̀rọ̀ dùn ẹ lọ sinmi húlàhúmọ̀. ẹ̀kọ́ gidi lọ̀rọ̀ yìí jẹ́ fún gbogbo oníkòjìkò ẹ̀dá tó bá fẹ́ kọ́gbọ́n. ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen Olúwọba mi fẹ́ ká fi kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ayé tiwa ni. mo mọ̀ pé Àgbàlá Gabriel yóò ti fi ṣẹlẹ̀ yìí kọ́gbọ́n. gbogbo ṣoreṣore àtẹni aṣelóore kálukú ti mọ tiẹ̀ nínú ọ̀rọ̀. àtàgbàlá Gabriel àti Muyideen ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn. Ojo Awogbemi mo dé mo fẹ́ kọ lẹ́tà orin ewì sí kó wá. mo ti ṣàṣàrò lórí ọ̀rọ̀ gbogbo bó ṣe ń lọ. àsìkò ló tó láti forin ṣàlàyé taṣarán fáṣarán ká tún forin báṣarán náà sọ̀rọ̀. àkọ́kọ́ náà mo kí gbogbo bloggers gbogbo aláriwo lórí social media gbogbo commenters gbogbo ènìyàn tí ń fèròǹgbà wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí pátápátá ẹ kú iṣẹ́ o. Olúwọba mi ó sẹ̀san iṣẹ́ fóníkálukú bó ti tọ́ bó ti yẹ. gbogbo ẹni tí ń fẹ́ kó dáa yóò sì dáa fún wọn takọtabo. gbogbo èèyàn tó tọwọ́ ẹ̀ lára bọ̀rọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ kó rí yóò padà wá rí fún yín náà bẹ́ẹ̀. way forward way forward òun ni lẹ́tà orin ewì tí mo wá kọ. way forward ohun tó kù tó yẹ ní ṣíṣe lórí ọ̀rọ̀ yìí ni mo fẹ́ ká fi ṣe priority. ẹ̀bi lágbájá ni ẹ̀bi làkàṣègbè ni ìyẹn ti kọjá lọ. Muyideen ọ̀mọ́re Àgbàlá Gabriel ṣe nà án lẹ́gba ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. ìdí abá ni pé Àgbàlá Gabriel ọ̀sẹ́ gbóhùn ọ̀nà Muyideen ó sì ti bẹ̀bẹ̀ àṣìṣe tó ṣe. ẹlẹ́jọ́ ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò tún wá yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. gbogbo ẹ̀yin èèyàn tí ń dáṣẹ́jọ́ ẹ jáwọ́ nínú ọ̀tẹ̀ ẹ sì mí lára. kò yẹ ká fọwọ́ ìbàjẹ́ ọjọ́ kan ṣoṣo ká fi dọ̀pọ̀lọpọ̀ orí àná nù. Ọlọ́run ọba ń gbọ́. ìgbà tí mo gbọ́ p'Àgbàlá Gabriel iná Muyideen lẹ́gba ó bà mí nú jẹ́ gidigidi. mo béèrè pé ó ti ṣe é na àgbàlagbà ní kòbókò bẹ́ẹ̀ kí ló dé. wàláì tàláì lílù t'Àgbàlá Gabriel lu Muyideen kódà ó yẹ ká ṣòdodo fúnra wa. àmọ́ ó ti tọrọ àforíjì lọ́wọ́ Muyideen àtàwọn agbọ̀rọ̀dùn ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀. ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá tún pariwo lórí ẹ̀ ó ti dájú ọ̀tá Àgbàlá Gabriel ni láti pilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá. ṣáájú kóhun tó ṣẹlẹ̀ sí Muyideen yóò tó wáyé ẹ lọ gbà mí gbọ́ àwọn tó ń fẹ́ ṣubú Àgbàlá Gabriel tẹ́lẹ̀ ni ó pẹ́ tí wọ́n ti ń gbó bí ajá kiri. àwọn agbénikọlù ni àríjẹ nídìí ìbàjẹ́ ni wọ́n ń bẹ nídìí ọ̀rọ̀. Àgbàlá Gabriel òótọ́ ló ṣohun tí ọ̀dà nípa lílu Muyideen lẹ́gba. ẹ ti gbà fọ́mọ aráyé inú mi dùn ẹ gbà pé ẹ ṣàṣìṣe. dájúdájú Olúwọba lẹ̀ ń sìn. Àgbàlá Gabriel wọn ò fẹ́ kẹ́ rátakò táwọn èèyàn ń ṣe. gẹ́gẹ́ bí ìbà lórúkọ jẹ́ Olúwa ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ fún ìgbéga ọjọ́ iwájú ni. kò sẹ́ni tó kọjá àdánwò oníkálukú ló ní tiẹ̀ lọ́dọ̀. mo kí yín gidigidi ẹ kú ìfaradà. ẹ ti gbìyànjú tó láyé Muyideen àtàwọn èèyàn tẹ́ ti ké gbàjarè ìrànlọ́wọ́ fún. àtàwọn ẹni tẹ́ sì tún padà wá pariwo wọn kọ́mọ aráyé ó ṣe wọ́n lóore. ẹ jọ̀ọ́ ẹ mọ́ sí mi ìrànlọ́wọ́ ẹ̀yin ẹ ṣá mọ ṣiṣẹ́ àkúnlẹ̀yàn. mo fẹ́ ká rohun tó ṣẹlẹ̀ yìí pé kìlọ̀ gidi lolúwa fi ṣe. àwọn ìbàjẹ́ tẹ́ bá hù ní kọ̀rọ̀ ní kọ́lọ́fín lọ́ba òkè fẹ́ kẹ́ dẹ́kun wọn nítorí ìbàjẹ́ àwọn abínú ẹni. ohun tá a gbọ́ ni pé Muyideen ní kọ́kọ́ lẹ̀ ń fún ní pankẹ́rẹ́ nílé Olúwa gẹ́gẹ́ bí àlàyé tí mo gbọ́ lẹ́nu màmá ẹ́sà bọ́ọ̀dù náà. wípé ẹ máa ń ná Muyideen ìyẹn lọ́pọ̀lọpọ̀ capitalize lé lórí tí wọ́n tẹ̀ bàtì tí wọ́n pariwo ní kíkankíkan. wọ́n ti gbàgbé gbogbo oore tẹ́ ẹ ti ṣe látijọ́ tẹ́ ẹ ti gbé Muyideen jáde sí gbangba káyé rẹ̀ ó lè nítumọ̀ kó lè lójú. gbogbo wa láti wá rójú ìgbà ńlá sa
ọmọ aráyé burú jọjọ oore pẹ́ aṣiwèrè gbàgbé ìyẹn gan ló sún mi nínú ọmọ ẹ̀dá ènìyàn. Àgbàlá Gabriel our daddy in the Lord sà lẹ́tà orin rèé o èmi Ojo Awogbemi ló ń kọ lẹ́tà orin ọ̀hún lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹni tẹ́ ẹ ti tọrọ ìrànlọ́wọ́ fún tẹ́ ẹ ti kọ́lé fún sínú Àgbàlá Gabriel ṣètì ẹ fún wọn ní ìwé ilé wọn kí wọ́n máa lọ nítorí àwọn agbénikọlù ni àwọn tó bá sì fẹ́ dúró kí wọ́n dúró kọ́ dá lérí àgírímẹ́ǹtì. Àwọn ọ̀tá ló yí ọ ká Àgbàlá Gabriel tó o bá mọ̀ mo wí fún ọ. Àwọn onílara ẹ̀dá ni wọ́n gbọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí kárí ó ti pẹ́ tí wọ́n ti ń retí àṣìṣe rẹ kí wọ́n bá lè gbé ọ ṣubú yakata. Ọ̀bá ti bí ìṣáná kíyè sóògùn fọ̀rọ̀ yá ìbejì ọmọ aráyé lè ṣẹ̀rí ọ̀rọ̀. Wá gbọ́ o ṣọ́ra fáwọn èèyàn tó yí ọ ká gbogbo. Ẹni ní ṣe ni èèyàn ní ṣe èèyàn ṣe ni kó o fúnra pàṣà òfúnra ni pàṣà jáná àjà òfúnra làjà jìn. Àgbàlá Gabriel way forward mi rèé o lórí Muyideen àti ìdílé rẹ̀ pátápátá ẹ fi wọ́n sílẹ̀ kí wọ́n máa lọ. Ó kúkú ti lóun ò fẹ́ dúró mọ́ ẹ dákun ẹ jẹ́ kó máa lọ. Ilé rẹ̀ tí ń bẹ nínú àgbàlá yín ẹ tà á kẹ́fún lówó rẹ̀ kó lọ kọ́lé síbòmíì. Wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ ìyẹn ò wá ní pé kápá àti pátápátá ẹ máa fàdúrà ràn án lọ́wọ́ ohunkóhun tó bá wù kọ́ mọ́ ọ sọ ẹ máa ṣe tiyín folúwa bọ́pẹ́ bóyá ọmọ nínàkúnà ó ń padà wá bẹ̀bẹ̀. Ọ̀gbẹ́ni Muyideen ẹ ǹlẹ́ o ṣẹ̀ṣẹ̀ ń lọ ṣẹ́gbà ń dùn èwo lèwo báwo ni Bódìjà ń bàdàn ẹ kú iṣẹ́ takuntakun ṣáájé ń wọgbá ẹ kú káràkátà gbogbo kìràkìtà gbogbo kìtàkìrà. Olúwa ọba ọmọ fún yín ṣe ẹ pẹ̀lẹ́ ìrànlọ́wọ́ yín ń bọ̀ lọ́nà. Lẹ́tà orin rèé sí yín o ẹ mọ́ ṣe rágbàlá Gabriel gẹ́gẹ́ bí ọ̀tá ìtẹ̀síwájú ayé yín ẹ mọ́ fàyè gba ẹnikẹ́ni kó bá yín dáná ogun òun ọ̀tẹ̀ nítorí ọ̀la ń bọ̀. Ọ̀gbẹ́ni Muyideen Mr Muyideen bó bá lẹ́nikẹ́ni tí ń tì ọ́ ní tìkùtì ọjẹ́ gbá gbogbo ìkìlọ̀ lẹ́tà orin ewì èyí sétí bí wọ́n bá ń tì ọ́ ọjẹ́ mọ́ tìra rẹ kọlu olóore lọ́jọ́kọ́jọ́ Àgbàlá Gabriel olóore rẹ ni àfi tá a bá ń pẹ̀gàn lókù. Yé mọ́ jíjú ẹlẹ́yà ó ti tó gẹ́ mọ́ yà á fi bí sólóore lọ́ fi sùúrù gbẹ̀tọ́ rẹ tó bá ṣe pé o sì lẹ́tọ̀ọ́ sọ́wọ́ Àgbàlá Gabriel. Sí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Àgbàlá Gabriel ẹ jẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ìdájọ́ tẹ́ ẹ ń dá. Ẹlẹ́kún ti dákẹ́ ẹkún ṣé bó yẹ kálágbàsùn rẹ̀ ó dákẹ́ àìsìdákẹ́ ẹkún ti yín kí ló wá dé tí ó sì ju tẹni ẹràn lẹ́kún. Muyideen ọ̀rọ̀ rẹ̀ dọwọ́ Ọlọ́run ọba ṣẹ̀dá kó dákun kó mọ bá wa tọ́ ọ sọ́nà ní gbogbo àsìkò kásìkò. Gbogbo bloggers gbogbo agbọ̀rọ̀dù lórí social media ẹ jẹ́ ká mọ̀ yọ sẹ́ńtímẹ́ǹtì kúrò lọ́rọ̀ tá a bá ń dá sẹ́jọ́. Sẹ́ńtímẹ́ǹtì ló ṣokùnfà àìródòdó ikú tó pa Mohbad tẹ́jọ́ fi polúkúrúmuṣu kọ̀tán bí ojúdojú ẹni arọ̀ lóye sẹ́ńtímẹ́ǹtì ni ó jẹ́ káródodo ikú tó pa Mohbad. Oríyọmí Hamzat ó kú iṣẹ́ takuntakun tó o ṣe láti parí ọ̀rọ̀ yìí. Olúwa ọba ọmọ ràn ọ́ lọ́wọ́ mo gbà fún ọ tó Oríyọmí Hamzat lórí ọ̀rọ̀ yìí iṣẹ́ ló ṣe ó ti ṣiṣẹ́ ọmọlúwàbí pàtàkì. A kì í mọ̀ o wọ́n lè mọ bí yín pé ta ló ń kọrin ewì fún way forward nípa Àgbàlá Gabriel àti Muyideen. Ẹ ṣàlàyé pé Ojo Awogbemi lèmi jẹ́ kábíyèsí òkìkí ọládìfẹ́ẹ̀sì arọgbólóhùn bí ọ̀bẹ ọ̀rọ̀ kàǹkà balẹ̀ àdìkàyà.